àgbàlagbà tó ní diabetes wọ́n tún wà hypertensive wọ́n wà diabetic wọ́n tún wà hypertensive iná àwọn kéèsì tó lè parí ní kéèsì yìí wà torí pé ẹni tó bá hypertensive tó bá fi high tó bá lọ sí hospital tó bá fi admit ẹ̀ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní fún ní tó bá hypertensive wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní fún ní omi kan tá ń pè ní dextrosaline torí pé òun yẹn jẹ́ omi ṣúgà láti fi balance sodium tó pọ̀jù nínú system of the body tó bá jẹ́ pé bá wà diabetic tó bá dé hospital wọ́n lè fẹ́ admit ẹ̀ wọ́n tètè fẹ́ mú ṣúgà yẹn wálẹ̀ wọ́n máa fún ní normal saline torí pé òun omi yọ ni láti lè mú level ṣúgà yẹn wálẹ̀ tẹ́yìn bá ní méjèèjì papọ̀ kí ni ó gbà wàhálà dé ìdí nìtọ́ yẹ pé oògùn tẹ́ ń lò fẹ́lẹ̀ ọ̀tá ilé yìí oògùn tẹ́ ń lò fẹ́lẹ̀ ọ̀tá ilé yìí torí pé oògùn tá máa ń lò fún hypertension antidiuretic ni ọ̀nà tí ó gbà ìsẹ́ni kéèyàn máa tọ̀ ẹ̀rí pé oògùn hypertension máa ń lékún ìtọ̀ ẹni tó bá hypertensive rate tó fi ń tọ̀ ẹni risk yóò máa wálẹ̀ bí risk hypertension ṣe ń wálẹ̀ diabetes òun ṣe kíní torí ìtọ̀ tí ń pọ̀ yẹn àmì ni pé n ti yíwọ́ bọ̀ díẹ̀ fún ti diabetes ìdí nìkan òfin náà kéèsì tó le iná lọ́wà bó ṣe wá le tó ọlọ́run ọba lékè ọlá ó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ó sì sí ọ̀nà àbáyọ ṣe rọrọ̀ tá à ń sọ yìí ọkọ̀ jáde tá à ń sọ yìí ọlọ́run ọba lọ́mọ iye àwọn èèyàn tọ́lọ́run ti lo bẹ́ẹ̀ ṣe pè wá sí lecture mi táàmù precision wa ọlọ́run ló lè mọ èèyàn tí ó fi dóòlà tẹ́yàn máa gbalada tẹ̀ níwọ̀n ṣẹ́rẹ́ni tó bá rí báyìí ó ní méjèèjì papọ̀ egbòogi kan bẹ́ńlẹ̀ Yorùbá egbòogi kan wà nílẹ̀ Yorùbá tí ọlọ́run ọba máa ń lò ń sábà bí gidigidi fẹ́ni tó bá ní méjèèjì papọ̀ wọ́n ń pe gbòógì yẹn ní asọ̀fẹ́yẹjẹ egbò asọ̀fẹ́yẹjẹ ẹ̀rí kòkòrò báyìí bẹ́ẹ̀ gbogbo wa mọ̀ pa yẹjẹ oògùn àìró oorun sùn ni ewé orí rẹ̀ èso rẹ̀ èpo rẹ̀ egbò rẹ̀ a sì mọ̀ pé ẹni tó bá hypertensive oorun ètò náà ni tó bá ti bẹ̀rẹ̀ sí sùn risk hypertension yẹn bẹ̀rẹ̀ sí wálẹ̀ kí kòrò tó wá kòrò yóò tún wá fight diabetes at the same time ó dàgán asọ̀fẹ́yẹjẹ tó bá jẹ́ pé oògùn òsẹ̀ súnà láfẹ́ lò ẹ lọ get zaytu thum garlic oil gbogbo alámọ̀ pé kódà tí dọ́dọ̀ àwọn elétò òyìnbó ẹni tó bá hypertension wọ́n pè ẹmọ mi garlic oil bí oró méjì lójoojúmọ́ tó rọ mọ́ hypertension wálẹ̀ ẹ wà rí abat sauda òun mọ́ fight diabetes a máa sọ fún ẹni tó bá ní méjèèjì papọ̀ kó lọ get garlic oil àti black seed oil kí méjèèjì jẹ́ àwọn oil tó correct torí pé ìgbà táwọn èèyàn ti síjú sí mímọ lògùn súnà fẹ́kì ẹ ti pọ̀ tó bí sincere fẹ́kì ẹ ti pọ̀ gan mo máa ń sọ pé tẹ bá fẹ́ ra abat sauda inú àwọn abat sauda tó fi mí lọ́kàn balẹ̀ òun ni almujiza tẹ bá sí pẹfẹ́ sí rúkẹ́ sí omi ọmọ ọba lójú rẹ ni o Algeria tẹ bá fọ́ kẹtẹ fi sẹ́nu yóò tàn lọ sáì cold press method ni bákan náà ni garlic oil tó jẹ́ correct òun náà ni alawaj láti Misra cold press method ni tàbárí méjèèjì yẹn ta mí sí ẹ papọ̀ quantity kan náà tẹni tó ní diabetic àti hypertension papọ̀ at the same time tó bẹ̀rẹ̀ sí ni mú pẹ̀lú ọ̀pọ̀lọ́ yóò correct láìpẹ́ yóò mọ̀ 5 mil lálọ́ 5 mil ní àárọ̀ ẹni ọ̀dẹ̀ make sure kó ń gbìyànjú kó balance oúnjẹ rẹ̀ sáàrin guinea corn and beans yóò máa jẹ ọkà bàbà àti ẹ̀wà guinea corn german ọkà bàbà òun lè máa fi sí ògì tí ó máa mú mọ́ínmọ́ín àbí àkàrà tó bá dín sí ẹ̀wà lóhun tó bá dọ̀sán ọkà bàbà ẹni wọ́n lọ tí ó jẹ́ ìlúbọ́ tó fi rọ àmàlà fún ó dágan kó dẹ̀ tí nǹkan òsì wọ́n fẹ́ ìdájà àmàlà oṣù lọ sóyè gbẹ̀gìrì lẹ́wàá sì sí ẹmọ pé ẹ̀wà tún bákan náà ni ewédú tí ó gba alamọ ewédú kò ń ṣe àfò ògùn gbé ohun tẹ bá fẹ́ pé àwọn medicinal value rẹ̀ ó wà ń bẹ̀ ẹ gbé gba natural processing ẹ gbin ewédú yẹn ẹ ní fi ògùn fi o ẹ ní fògùn sí o ẹ kàn make sure pé ara gbà yípo ewédú tẹ gbin natural tó wù natural àjọ mélòó lewédú fún 21 days náà lewédú mọ́ fi wù tán tó ti ṣe tán òun lẹ máa já ewédú yẹn ẹ sàn dáadáa sóye ẹ nídìí àti ṣe o èyàn ní ṣe rárá ẹ blend ẹni a wà fi oyin díẹ̀ sí pẹ̀lú garlic powder díẹ̀ and then àti ginger powder díẹ̀ ẹni yóò mú ẹni tó ní diabetes àti hypertension papọ̀ oògùn tí wọ́n sọ ti di mẹ́ta ọ̀ asọ́fẹ́yẹjẹ garlic oil abat sauda oil àti ewédú. Salaam alaikum.